Video we have to let's watch it and we see how we talk about it. Let's watch the just. Oh, ẹni máa kówó lé wọn. Ẹ̀gbọ́n àlàyé kí ló ṣẹlẹ̀. Ìjọba tààrọ̀ ni àwọn ìyàwó àtọmọ sí ilé mi kó mú wa nílé inú ló ń lọ mi ní ìjọba tààrọ̀ ó ti fẹ́ kú báyìí. Ṣé ọ̀rọ̀ ibi yìí náà ni gbogbo Nàìjíríà lè bí ń pààyàn ọ̀tọ̀ gbogbo amúmọ́ra náà dé àbí kí ló wá do ní. ọdún kan lè wọ́n gbé yẹn o. Ẹjọ́ ojúlówó ní ṣàánú ojúlówó ní ṣàánú ẹ ṣàánú mi ẹ máa wò ní ọba yìí yá. Torí àwọn ọ̀gọ́dẹ́ mi yé mo lọ tó sọ yẹn nígbà tó ní ojúlówó lójú ṣàánú. Sojú kọ́ ló ń rojú ṣàánú. Ká zoom pé afọ́jú ni wa máa ti fẹ́ lójú ṣe wọ́n láàánú. A lè ti gbà pé àwa méjì ti ká wà ní. À ń ṣàfọ́jú àwa méjì rí wọn dáadáa jẹ́ ká ràn lọ́wọ́ ká tètè gbé lọ bí tó ti máa rescue ẹ̀ bọ̀bọ̀ yìí. Yorùbá tí mo sórí mo ètò ọmọ hájú pẹ̀lú. Mo ti gba ti ẹ̀mí ìbẹ́ lórí ìwé mímọ̀ bó wọlé ọ̀gá argumentator ṣùgbọ́n báyìí medical rescue lẹ́nu yìí. Wọ́n ní sùúrù àti ẹ̀kún ọkọ ni problem bọ̀kọ́ ọkọ gbà pé òwe tí wọ́n pa yẹn kò ń ṣe òwe. Mo mí pé kẹ́wọ́ mi ṣe láàánú mo ń tàbí sọ nìyẹn. Wàhálà tàlà ẹ̀ ní làákàyè. Àgbà kò ní làákàyè jẹ́ ká gbé sọ́wọ́ yìí ibẹ̀ la fẹ́ wà sí. Ní sùúrù jẹ́ kí sórí mo máa ń láì kí n máa clarify ọ̀rọ̀ kí ọ̀rọ̀ bí kò yí àwọn èèyàn ẹ yóò máa fi nǹkan tí ò jọra wọn wéra wọn. Báwo lèèyàn ṣe máa sọ wípé ojú ló ń rojú ṣe láàánú tí bá jẹ́ afọ́jú káyọ̀ bá méjì ò ríran báwo la ṣe fẹ́ rí wọn ká fẹ́ fi ṣàánú wọn. Ó dẹ̀ ti ṣàlàyé pé ó ní ká wo òun ṣe láàánú ni jẹ́ ká wo ṣe láàánú. Tí a bá jẹ́ afọ́jú kò sí máa fẹ́ rí ojú ṣàánú. Ìgbà ti tiẹ̀ ọ̀rẹ́ mi argumentator ṣé ọ̀rọ̀ yóò wá kí wọn ó yà wọn ó mà ti lọ ó ti lọ ó mà ti lọ ó mà ti pààyàn ó ti pààyàn ìwọ ló fà ó. Kí a òun làwọn náà máa ń ojú ló ń jà lórí ọ̀bọ̀dọ̀ owó tó ń pa yẹn òun làwọn afọ́jú yẹn wọn ò tí gbà kí ẹ máa gbà pé kì í ṣojú lóró níjà mú. Ta ló wà ní ẹ bá ní ẹ fún bọ́bọ́ yìí lóye tó wà pẹ̀lú mi yóò mọ ọkọ tó ń ṣe o. O ò jẹ́ àpò mọ́ṣúárì. Wọ́n ti ní ẹ̀ ọ́ fẹ́ kí ọ̀gbọ́n kan jáde náà.